أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yẹ ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún aṣíwájú ẹ̀dá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́, pàápàá nípa ìtúsí aáwọ̀ tó wà láàrin àwọn ọmọ ìyá wa, láàrin bàbá wa albarka, bàbá mi Alhaji Taofik Akewugbagold àti bàbá wa ọmọ ìyá wa Alhaja ọ̀kanlọ́mọ tó fi dórí ìyá wa Alhaja Kafilah Kaola. Ọlọ́run sọ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad nínú tírà mímọ́ Al-Qur'an. Oníṣà jẹ́ pé Suratul Hujurat ní àyà kẹwàá rẹ̀. A'udhu billahi minash shaytanir rajim. Innamal mu'minuna ikhwah fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. Àdìfí ọkọ̀ Ọlọ́run wá sọ̀kú lọ́dọ̀ Ṣàítánì ẹni ẹ̀kọ́. Ọlọ́run sọ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad, ó ní àwa mùmínì òdodo ọmọ ìyá ni wá. Ń gbà wí pé má tó wà ń bẹ̀ ó ti bá ṣe iná jẹ́ àlọ́ ọbẹ̀hùn. Ǹtọ́ wà ń bẹ̀ náà ni pé al-mu'minuna ikhwa, àwa olùgbàgbọ́ òdodo ọmọ ìyá ni wá. Bàbá wa rí bẹ́ẹ̀, fa aslihu bayna akhawaykum, ẹ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín. Àtúnṣe tí a sì ṣe ẹ̀páyọ̀ Ọlọ́run lórí rẹ̀, wattaqullaha la'allakum turhamun. Ẹ bá ti páyọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ní ìkẹ́. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ kó ṣe ìkẹ́ rẹ̀ kárí ẹnìkọ̀ọ̀kan wa. Èyí tí ó ń lọ gbogbo wa náà ni a gbọ́. Ṣùgbọ́n mò ń pàrọwà sí àwọn ọmọ ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta náà kí wọ́n dákun nítorí t'Ọlọ́run àti ìfẹ́ tí Ọlọ́run ní sí Ànábì wa Muhammad, kí a fi yèdénú lórí ọ̀rọ̀ yìí, ká gbàgbé ẹ̀. A lè rìn nínú ayé ká má jà, ká má sì ra wa gbọ́. Ẹbí wọ́n ní tún tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó tọrọ nígbà tó lọ sí Laylatul Isra'i wal Mi'raj ni pé ìwọ Ọlọ́run, mo fẹ́ kó yọ̀ǹda nǹkan kan fún mi. Àwọn ọmọlẹ́yìn èmi Ànábì Muhammadu, àwọn ọmọlẹ́yìn èmi ń fẹ́ kí wọ́n máa jà, wọ́n má tiẹ̀ sọ̀rọ̀ àwọn gbọ́ páà nígbà kan. Ọlọ́run ní àyọ̀ǹda eléyìí fún ọ. Ìta fún ọ ni pé tí wọ́n bá jà yóò máa parí. Mọ́rọ̀ ẹ̀yin ọmọ ìyá wa, ẹ dákun torí Ọlọ́run. Kò sí nínú ẹ̀dá láyé yìí tí ó láṣìírí tiẹ̀, kò sí. Kẹ́nìkan sọ pé òun ó láṣìírí kan, Ọlọ́run bọ́ ọbọ ni, Ọlọ́run bọ́ ọbọ ni. Kò sẹ́nìkan láyé tí ó láṣìírí. Mọ́rọ̀ wá, mo máa ń pa alámarin, mo lè sọ ń pa rẹ̀, ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ torí t'Ọlọ́run. Mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run tí gbogbo wa náà gbàgbọ́ pé gbogbo tá a bá kúkú ṣe yóò san wá lẹ́san lórí ẹ̀ǹjọ́ kan o. Mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ á gbàgbé ẹnìkan náà ni ó jàre, ẹnìkan ni ó jẹ̀bi. Lábẹ́ bó ti wá rí orí náà, a tó bẹ̀rẹ̀ wa ni pé má bínú. Èyí ló sì jẹ́ ìtọ́lọ́run fún àwa ummatul islamiyya, ẹni pé ẹni tó bá tí ìjà bá wálé láàrin wa, láàrin èèyàn méjì, ẹni ọkọ kíra wọn gan tó ní assalamu alaikum, Ọlọ́run lẹ́ni tó lóore jù. Ìwọ tó dáhùn sálámà náà lóore o, ṣùgbọ́n tí ẹ lóore pọ̀ ju ti ẹni tí ọkọ sálámà ń lọ. Ìwọ tó ọkọ sálámà yẹn ló lóore jù lọ. Torí náà ẹ jẹ́ ọ̀tán náà wa, ẹ jẹ́ ká pinwọ́ àwọn ọ̀rọ̀ tá a máa sọ síra wa, táwọn aláìníṣẹ́ tí wọ́n wà á kà sí nǹkan tí wọ́n máa gé, tí wọ́n máa jẹ́ èbú fún wa. Ẹni tí ń ṣẹlẹ̀ sí yóò gbogbo wa náà ló jẹ́ èbú fún. Bí ẹ bá sọ pé àkẹ́kùsẹ̀ mi ní ń bú, làákàrí ẹ̀ ó kéré ni. Gbogbo wa náà ló jẹ́ èbú fún. Tọrọ máa yá wa ní ojú òní tí yẹn láíláí. Ẹ bá ní kójú ọ̀tẹ̀ nìkan nù yín, àyẹ́pọ̀ náà ń bẹ lọ́hùn kójú ó ti òun gan fúnra òun nu. Tó fi jẹ́ pé mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ni ẹ dákun. Ẹ jẹ́ kí a gbàgbé ọ̀rọ̀, ẹ jẹ́ ká gbàgbé ẹ. Ẹ jẹ́ ká mọ̀ kúrò lọ́kàn. Gbogbo ọ̀rọ̀ bá níra wa ká kíra wa padà. Èyí ò ti kọjá nù. Ká sì má sọ nǹkan kan mọ́ lẹ́yìn ẹ̀. Inú mi dùn mo ti pa àárọ̀ wà sí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi. Àlùbáríkà nínú ọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run, torí t'Ọlọ́run. Ó dà ní tí ó tó ga jù tá a wò pọ́n tó tóbi tó wà ní àwọn ilé ẹjọ́
nítorí wù mí ni kí ọlọ́run ràn wá lọ́wọ́ ká gbàgbé òun náà kò sí ní mùsùlùmí ní mọ́sán alánàbí ní kọ́ ọlọ́run ó fún nǹkan mẹ́jà ọlá àmà ẹja oníṣùbọ̀ yóò máa ní parí náà ọlọ́run á ṣàdéhùn rẹ̀ fánàbí ẹ̀jẹ̀ ajé ọ̀sẹ̀ láàrin ara wa wá sẹ́ra wa ká gbàgbé ẹ ká má wulẹ̀ sọ pé á mú òwú báyìí àìmọ́lá ìgbọ́dọ̀ sọ orú eléyìí ẹ̀jẹ̀ á gbàgbé àwọn aláìníṣẹ́ làwọn wà tẹ́bàtì ọ̀rọ̀ wọn máa retí tágbọ̀n tí lámarin yóò wì mo bẹ̀yìn ló kọ ọlọ́run ní ẹ̀jẹ̀ ká gbàgbé ọ̀rọ̀ ọlọ́run ṣàtúnṣe gbogbo wa yóò ṣàánú wa yóò ṣẹ̀dẹ̀ fún wa ọlọ́run àbíọ̀nà àánú rẹ̀ ṣàtúnṣe àwọn ummatul islamiyya lápapọ̀ mọ́jẹ̀ kọ́ta ọ̀rẹ́rìn wa láíláí ọ̀tá ò ní rẹ́rìn wa o wala hawla lana wala quwwata illa billahil aliyyil azim jazakumullahu khairan.